nítorí ètò ààbò tí mẹ́hẹ ikú bàbá yèyé kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ kábíyèsí máa ti gbé ìgbésẹ̀ lórí ètò ààbò láti dáàbò bo àwọn ìyún àwọn aráàlú Ọ̀yọ́. Kábíyèsí ò tún wá dúró síbẹ̀ o, gbogbo agbègbè tó yí ìlú Ọ̀yọ́ ká, pàápàá àwọn ìlú tó wà lágbègbè tí wọ́n ń pè lókè Ògùn, ìyẹn àwọn ìlú bíi Ṣakí, Ìṣẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni kábíyèsí ló ti gbé ìgbésẹ̀ o láti dáàbò bo gbogbo àwọn aráàlú náà àti láti má ṣe jẹ́ kí omi tẹ̀yìn wọ ìgbín lẹ́nu lórí bí àwọn Fúlàní apààyàn àti afẹ̀míṣòfò bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó sì tún jí àwọn èèyàn gbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Kì í ṣe ìròyìn mọ́ pé wàhálà tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń dojúkọ lásìkò yìí ní ìṣòro ètò ààbò. Ṣé tẹ́lẹ̀ ariwo àìríjẹ àìrímu, ìlú le ọ̀wọ́n gógó ibi àti ìnira làwọn èèyàn ń pariwo, ṣùgbọ́n ṣèbẹ́bí ẹni ó bá wà láyé tó wà lálàáfíà olóran ti pé bí ń pò wọn ò rí jẹ ò rí mu, nítorí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń tó wá kan àwọn èèyàn jù báyìí lọ́rọ̀ ààbò àtẹni tó rí jẹ àtẹni tó rí mu. Níṣe ni àwọn Fúlàní apààyàn tíjọba ń pè ní báńdíìtì lásìkò yìí níṣe náà ń jí wọn gbé tó sì ń pa àwọn èèyàn káàkiri, débi pé bó ṣe ń ṣẹlẹ̀ lókè ọya inú ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ṣe báwọn àgbà ló lọ tọ́bọ̀ tán ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. Eléyìí sì ni Aláàfin Ọ̀yọ́ ló máa ṣe wípé ó ń bọ̀ báyìí àwọn ládẹ́ẹ̀dẹ́ òun ò gbọ́dọ̀ lajúlẹ̀ kí nǹkan ṣe àwọn aráàlú òun tó ń jọba lé lórí àti gbogbo àwọn ará agbègbè Òkè Ògùn tí wọ́n tó fara ti ìlú Ọ̀yọ́. Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ní kábíyèsí ló máa gbé ìgbésẹ̀ ńlá lórí ètò ààbò nígbà tí kábíyèsí ṣe ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò tí yóò máa mójútó ètò ààbò ìlú Ọ̀yọ́ àti Òkè Ògùn tí yóò dáàbò bo àwọn aráàlú lọ́wọ́ ikú òjijì. Níṣe ni kábíyèsí kó àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ gbangba làṣántà ìyẹn àwọn Nigerian Civil Defence àti àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ìbílẹ̀ ìyẹn ẹ̀ṣọ́ ààbò ìbílẹ̀ tí a mọ̀ sí Local Security Forces. Kábíyèsí kó gbogbo wọn jọ tó sì fún wọn ní iṣẹ́ pé láti àsìkò yìí lọ kí wọ́n máa dáàbò bo gbogbo ìlú Ọ̀yọ́ àti agbègbè Òkè Ògùn. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹni tí kábíyèsí yàn láti ṣíwájú àkójọpọ̀ gbogbo àwọn ọmọ ogun yàn àwọn ọlọ́pàá, àwọn civil defence, àwọn àmọ̀tẹ́kùn àti àwọn vigilante gbogbo ó ní Olúfẹ́mi Àbániwọ́ndá, ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá tó ń ṣàkóso ẹkùn Ọ̀yọ́ ní area commander Ọ̀yọ́ town, tó sì jẹ́ pé òun ni yóò ṣe olórí gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò yìí láti máa rí sí ètò ààbò àti láti dáàbò bo àwọn ará ìlú Ọ̀yọ́ àti agbègbè Òkè Ògùn. Aláàfin Ọ̀yọ́ ó wá ránṣẹ́ sí ìjọba pé ká jọ̀wọ́ kí wọ́n jẹ́ kí gbogbo àwọn ọba yan àwọn orí adé káwọn náà lọ́wọ́ ní ètò ààbò Nàìjíríà, nítorí pé àwọn ló mọ ìlú àti ìgbèríko wọn, wọ́n sì mọ bí wọ́n ṣe máa dáàbò bo àwọn aráàlú wọn àti irú ìmọ̀ràn tí wọn yóò fún ìjọba láti borí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà.